AIFTV AIFTV mi ò lè gbé kó ń bẹ̀ rárá o èmi àti iléeṣẹ́ tẹlifíṣàn yẹn àjọlẹ̀pọ̀ ni. ó ní wa alága bàbá àtòkèrè àwọn ewé òkèrè wọ́n máa ń sọ pé ọ̀rọ̀ ní àǹfààní kan ọdún náà ọ̀tẹ̀ ìtẹ́ àwọn eré àǹfààní kan ǹjẹ́ ọ̀rọ̀ náà àǹfààní yọ̀ da kẹ̀yẹ ẹlẹ́sọ̀ fún gbogbo aráàlú. àǹfààní ìwọ̀ nírò ọ̀pọ̀ ó ṣeun olóòtú àǹfààní ìwọ̀ nírò kọ́dà gan àtẹ̀lé kàtán nítorí ara ipa àǹfààní ìwọ̀ náà òrò lìpẹ̀rí fún àsìkò ẹ̀wọ̀ yìí kó ṣe àwọn àgbàlagbà fún gbé ọdún pé ká máa ṣọdún náà sí àsìkò ẹ̀wọ̀ yìí lóṣù ẹ̀wọ̀ yìí oṣù kùtì oṣù kẹjọ ọdún lé àwọn ẹ̀mí burúkú máa ń sọ̀kalẹ̀ wọ́n ti sọ bí jẹlògbèrè pẹ́pọ́délé òtò ìyẹn ń pè hospital ìsẹ̀yìn yẹn rí ònìyàn pọ̀ kọ́dà gan wọn tó rí bí ẹ má gbà wọn sí wọn tó ń tẹ́ni sí gbangba òde fún wọn lọ́la àsìkò yìí ló bá ìdínkù bá ìdẹ́rìn àsìkò náà yìí àwọn ẹ̀mí burúkú náà máa ń sọ̀kalẹ̀ lóró bá dé a bá bẹ̀rẹ̀ sí ní jíjẹ́ ọwọ́ ti tẹ̀rẹ̀ gbogbo wọn ní máa gbogbo ẹ̀mí burúkú náà ní máa ń sá lọ. ìdí àǹfààní àkọ́kọ́ òun rẹ̀ àǹfààní èkejì ní pẹ̀lú bí àsìkò náà bá ń bọ̀ lọ́dún bá ń bọ̀ ìmọ́tótó máa ń wọ̀lú gbogbo ní obìnrin ẹja máa ń sọ̀gbìrì padà gbogbo ní ìyé ìdílé rẹ̀ ti kún rí ìyé kò ṣe kí wọ́n á tọ́ ṣe gbogbo rẹ̀ wọ̀ mímọ́ àǹfààní kan náà tọ́tọ́ nìyẹn náà àǹfààní ìyó tó tọ́tọ́ ń ṣe ìyó tó jẹ́ pàtàkì jùlọ òun ni àǹfààní pẹ̀lú bí èdè bá ti wà ní méjì àwọn ọkùnrin ni wọ́n parí rẹ̀ parí ẹnu ọ̀rọ̀ ó jẹ́ pẹ̀lú àwọn obìnrin wọn ní ìdáhùn àwọn àgbàlagbà wọn péjọ ọjọ́ ọ̀sẹ̀dẹ̀ a máa lọ eré ìta ní ẹmọ pé lẹ́kọ̀ọ́lùkù máa sọ ẹ̀dùn kan rẹ̀ lẹ́sìn máa parí rẹ̀ àwọn obìnrin wọn yẹn ń dàrú rí wọ́n tó mọ̀ rí pé lágbájá ipò lágbájá wọn igi ra wọn rí ìgbà tí wọ́n parí rẹ̀ yìí tí ní ẹgbẹ́ ọ̀rọ̀ lọ parí rẹ̀ àǹfààní kan tọ́tọ́ nìyẹn náà ìyé ọ̀rọ̀ máa ń ṣe àǹfààní yẹn ń ṣe ọ̀pọ̀ nítorí ńlẹ́kù lọ ńlárùn lọ ńlẹ́jọ́ lọ ńlọ́fọ̀ lọ bó bá di gbórùnkà bá di pẹ̀lú ojú ní pọ́nìyàn kan lè ọba wa bí ọdún náà a bá tọrọ pé ń báyìí ló jẹ́ òun yẹn ń dààmú òun yóò jẹ́ kanjú fóun pẹ̀lú bọ́bá báwọn ṣe lè kanjú náà bá lọ ló bá tọdún mẹ́rin bọ̀ ń báyìí ni màá wá ṣe màá fẹ̀mí ìmoore kan ó sì máa ń rí bẹ́ẹ̀ òun ló fà á ní ọ̀pọ̀lọpọ̀ olómìnira máa fún wá lọ́dọ̀ ló fún máa ń pọ̀ fún ọdún náà fún àǹfààní yìí ń ṣe fún àwọn ọmọ ẹ̀dá òun ló fà á fún ẹ̀ fún wáyé. ẹ ṣeun gan bàbá mìíràn tẹ̀tọ́ ní àǹfààní méjì oró tó ń ṣe fún ìjọ àti agbègbè torí ọmọ mìíràn lọ́ba jọmọ líle lọ́ba gbọ́ pé ó ń bọ̀ yìí ìyẹn rí pé má bẹ̀rẹ̀ sí sílẹ̀ irú ọmọ yìí kí la jíṣẹ́ kàbọ̀ ọmọ kẹ̀yẹ ọmọ ń pè ọjọ́ ọmọ yọ̀ lédè kan lọ́ba gbọ́ pé ọdún ro mẹ́ma sílẹ̀ àǹfààní mìíràn mi sì tọ̀rí tó ń jọ fàlàáfíà ọ̀tọ̀jọba nítorí àwọn mọ̀mọ́ mìíràn wọ́n fẹ́ràn ọjà débi pé rí kọ́dà lè sọ fún wọn sinmi àmọ́ lọ́dún ro bá dé iná séde wọn yẹn wọ́n sùn dáadáa àlàáfíà sì tọ́jọba tó àlàáfíà wọnú ọ̀pọ̀ wọ́n sì tagu ilé dòtò àǹfààní náà pọ̀ jábúrá àlékà gbogbo rẹ̀. AIFTV mi ò lè gbé kó ń bẹ̀ rárá o èmi àti iléeṣẹ́ tẹlifíṣàn yẹn àjọlẹ̀pọ̀ ni.